وسلم موكي الله موكي النبي صلى الله عليه وسلم موكي لوري مولانا شيخ إبراهيم يسوع موافي ọlẹ́ àwọn aṣíwájú ni mo fi kí gbogbo àwọn bàbá tí wọ́n ń kalẹ̀ ọlọ́mọsàlá ìjà rí pẹ́. صلى الله عليه وسلم وعلى آله Ànábì sallallahu alayhi wa sallam òun ni kọ́kọ́rọ́ ta fi ti nǹkan pa sallallahu alayhi wa sallam òun náà sì ni kọ́kọ́rọ́ ta fi ṣì nǹkan sallallahu alayhi wa sallam kò sí àní àní ń bẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam òṣèré orí ìtàgé ni mí àmọ́ ohun tó gbé mi dúró tí mo rò pé mo fi ń dá yàtọ̀ kò sí méjì náà ju bí Ànábì àti tẹmọ lẹ́nu ṣe láti ẹni tó bá ti wá ní Ànábì tó ti ní Sheikh Ibrahim gbogbo èyí tó kù àbùsẹ̀bùsẹ̀ tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́run náà pa Ànábì lé tó fi di pé Ọlọ́run fúnra ara rẹ̀ ṣe ẹ̀sẹ̀ láti bá Ànábì. tọ́lọ́wọ́ bá adéjà tó dá gbogbo wa sáyé tó bá lè máa ṣe ẹ̀sẹ̀ láti kó fi ṣẹ́ńdá Muhammad. ìpín àpọ́nlé fún Ànábì ni. Ọlọ́run fúnra rẹ̀ náà ti wá sọ nínú Al-Qur'an kankan náà fi Rasulillahi uswatun hasanah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé tẹ́ ẹ bá fẹ́ rí dé ní ti dáadáa àwòkọ́ṣe dáadáa pátápátá ó wà lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹni tó bá fẹ́ ráyé gbé tó fẹ́ gbé ní ti dáadáa gbogbo àwọn bàbá yìí tó jẹ́ pé àwòkọ́ṣe Ànábì náà wò tọ́fi ń di bọ́tì dà yìí tọ́fi ń dúró bọ́tì dúró yìí kò sámọ̀nà méjì tẹ́mi ní orúkọ gbogbo wa dùn pé ẹ jẹ́ ká kọ́ṣe Ànábì ká sì kọ́ṣe lára àwọn bàbá yìí kí gbogbo nǹkan wa kó lè máa lọ bó ti lè kó lọ sàlámù aláìkùm. ẹni sallallahu alaihi wasallam alájà tẹlẹtì ó gbogbo ẹ máa rí wọn ní kò sí ti ó jẹ́ káwọn yàtọ̀ ìfẹ́ Ànábì ó ti rí nìyẹn tẹ bá wo owó Instagram dáadáa tẹ bá wà comment ẹ máa rí wọn ti máa ju àwọn àbíkárì tó jẹ́ ti Ànábì níbẹ̀ ó sì ń bẹ mo ti ẹ̀rù kọ́ máa ń lo òun fún wa ni wọ́n á tọ́jú òun náà wọ́n ju ọ̀rọ̀ lásán èyí ni akí àwọn àbáwa ìmọ̀ àbáwa Khalifa bọ́fù wa ní nínú àwọn olùfẹ́ wa.